Ẹ káàbọ̀ ẹ̀yin ìyá àti bàbá wa. A kú dédé àsìkò yìí. Mo mọ̀ páwa kan á ti máa wò pé ọ̀gbẹ́ni rèé ó tójọ́ mẹ́ta, bẹ́ẹ̀ ni ìjọ kan pẹ̀lú. Oòduà túbọ̀ máa gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀ o. Bẹ́ẹ̀ ni Oòduà tún máa gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Ọ̀rọ̀ wa ò ní pọ̀ ní èní, ṣókí ni. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni we stand by Sunday Igboho, bẹ́ẹ̀ ni kí a ka orin ilẹ̀ wa kí ètò lè bẹ̀rẹ̀ ní pẹrẹu, bẹ́ẹ̀ ni. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, orílẹ̀-èdè wa, kàgbéga fàyè rí. Ọmọ àgbọ̀ wà ní pé ẹrú làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ fàájọ. Shut up. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọkọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde lọ sípò tọrẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adéyẹmọ. Yoruba nation now. Yoruba nation now. Yoruba nation now. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lódò lẹ́yìn odi. Yorùbá wa. Yorùbá, ṣé a ò ti fẹ́ máa sùn báyìí? Ṣé kò kìí ṣe pé àwa Yorùbá ti fẹ́ máa sùn? Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní ìrọ̀lẹ́ yìí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ, tí mo ti ṣèlérí, tí mo ní ìwọ̀nba ọ̀rọ̀ ni ọ̀rọ̀ mi máa mọ ní ìrọ̀lẹ́ yìí, pé ọ̀rọ̀ mi ò ní pọ̀. So fún ìdí èyí a máa ṣe ní kọ́mọ́nkébé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń já ìròyìn ní orí platform káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ń já ìròyìn káàkiri ní orí platform nípa ọ̀rọ̀ Gúnmi ò ṣe Gúnmi. Yorùbá a ti fẹ́ máa finá sórí òrùlé sùn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́, Gúnmi ò ralẹ̀ sí Ìgbòho, àwọn kan ló ralẹ̀ sí Ìgbòho, àwọn kan ló fẹ́ kọ́ grammar school, àwọn kan ní kò kọ́ grammar school. In the first place, báwo ni nǹkan, àwọn ìbéèrè tèmi rò pé ẹ ká máa béèrè ni pé báwo ni Gúnmi ṣe dé ìlú Ìgbòho? Báwo ló ṣe dé ìlú Ìgbòho? Bó ló ti ń bọ̀? Bó ló ń lọ? Yorùbá ẹ má jẹ́ àsùn. Nǹkan tí Gúnmi ṣe yẹn, it is a big slap ló jẹ́ létí ọmọ Yorùbá. Tá a bá mọ̀, ẹ̀sìn ńlá ló jẹ́ fẹ̀yìn olóyè wa nílẹ̀ Yorùbá. Tí ẹ ò bá mọ̀, Gúnmi gbéra, ó fi gbogbo ilẹ̀ Haúsá sílẹ̀. Ẹ ò mọ̀ pé short video tí Gúnmi wá ṣe yẹn ó nítumọ̀ ṣá. Ẹ má wá surprise tí ẹ bá padà rí fídíò yẹn nínú dọ́kúmẹ̀ntì Yorùbá Nation. Ẹ má padà wá surprise tẹ́ bá ń padà gbọ́ pọ́n náwọn United Nations
pé wọ́n náà wọ́n rí pé we are living in peace, we are living in kìnìkan. These people ọpọlọ ló ń bá wa lò, but ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní rally tọ́nu máa hold ní Ìgbòho village lọ́la kó máa hold. Ọ̀pọ̀lọpọ̀ tún blame ẹni tí ó call for that rally. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan o, mi ní kẹ́nìkan lọ, mi ní kẹ́nìkan má lọ, but mo fẹ́ kẹ́ mọ̀ pé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dì. Táwọn arábí bá dé tán, ọ̀kọ̀rọ̀ àwọn arábí ọ̀rọ̀ wọn dàbí iná ni wọ́n mẹ́ni tó dáa. Àtiwọ́ tó jẹ́ mẹ̀kúnnù, àtiwọ́ tó kìí ṣe mẹ̀kúnnù, àti ìwọ tó support Yorùbá nation, àtiwọ́ tó support Yorùbá nation, gbogbo yín lọ máa ṣèṣekúṣe. Àdàkẹ́ lọ gbáradì. Ó dẹ̀ ti pẹ́ táwa ti ń sọ, bọ̀ ó fẹ́ dàbí pé àtàmọ̀. Bóyá bẹ́ẹ̀ ni, bóyá bẹ́ẹ̀ kọ́, mo gbàdúrà pé ogun Fúlàní ò ní borí wa. Kò ń ṣe àmì nìkan o, bí kò ń ṣe pé kí ẹ lọ ṣiṣẹ́ towards it. We need to work towards it. If we want to end up being victory, then we got to work towards it. Tá bá sọ pé ṣèbí ó kọ̀ wá sí di signboard tó wà ń Ìgbòho ni, oh my God, ṣé ẹ mọ̀ pé Gumi sọ̀rọ̀ kan nu fídíò yẹn? Ó ní this is a Muslim community, this is a kìnìkan. Ẹ mọ̀ pé Gumi tún fẹ́ lọ́gbọ́n dájà lẹ̀ láàrin, Gumi tún fẹ́ lọ́gbọ́n dájà ẹlẹ́sìn mẹ́sìn lẹ̀ ni. Gumi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà wa Yorùbá gọ̀. Gumi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá wọn gọ̀. Ó mọ̀ pé bóun ṣe lọ sí ìdí, kí ló tí kò ṣe lọ sí ìdí nǹkan míì tó jẹ́ pé ìdí Muslim grammar school signboard ló lọ. Ó wá dúró ń bẹ̀, ó tún láyà, ó tún gbé kámẹ́rà lọ bẹ̀, ó tún record. Tẹ́ bá wò kankan tí Gumi ṣe nu fídíò yẹn, kò sọ Haúsá, kò sọ èdè míì, English nìkan ni Gumi sọ nu fídíò yẹn fún àwọn United Nations láti lè rí gbọ́ dáadáa pé yes, gbáwọn that we are living in one Nigeria, which is never true. One Nigeria is a scam. Nigeria is a failed nation. We need to end Nigeria to save millions of lives. I believe that by now, a lot of our brothers, sisters, and mothers and fathers will realize that Nigeria is not a country. That Nigeria is not a working country. We need to end this country to save millions of lives. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti di aláìnírètí mọ́ látara wọn Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti di aláìnírètí mọ́ látara wọn Nàìjíríà. Kí dẹ̀ ló fà? Àwa ara wa la máa bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun yìí. Inú mi á dùn. Lóòótọ́ làwọn kan sọ pé kó má lọ sílùú Ìgbòho lọ́la. Wọ́n ti kọ́ fún rally. Ẹ̀gbọ́n wa èèyàn wa Saheed Ọmọbọ́tà, wọ́n ti announce rally. Èmi ò rí nǹkan tí ẹ̀gbọ́n yẹn sọ gẹ́gẹ́ bí bad idea. Tábá ní ká wo lọ wò bọ̀, a ní láti lọ sílùú yẹn ká lọ bá àwọn ọmọ tó wà, a lọ sọ pé a fẹ́ lọ ṣe rally, a fẹ́ lọ sí Ìgbòho town láti lọ bá àwọn youth tó wà níbẹ̀, láti lọ bá wọn ṣe meeting, láti mọ new development, láti mọ how prepared they are, láti mọ the state of security in that area. Because kò síbi tí Gumi bá dé tí wọ́n kì í padà fẹ́ ní issue ńbẹ̀. Àwa ti mọ̀ yẹn tipẹ́tipẹ́, torí ẹ̀ la ṣe ń pariwo lórí afẹ́fẹ́ everywhere, ta fi ń pariwo fẹ́yìn èèyàn wa pé ẹ jẹ́ ká lọ múra sílẹ̀. Àwa ò preach war, threatening anybody. I'm not preaching terrorism. I'm not preaching any fucking bad. I'm not giving a bad ideology. But kí ni mò ń sọ? Nǹkan tí mò ń sọ ni wípé ká lọ múra sílẹ̀. Kí gbogbo wa dé gbìyànjú ká yọjú sí ìlú Ìgbòho lọ́la, Ìgbòho village. Ẹ jẹ́ ká wà ńbẹ̀, kí a lọ bá àwọn èèyàn wa níbẹ̀,
kí a mọ development, ká mọ nǹkan tó ń bọ̀, ká mọ nǹkan tó ń lọ. Torí pé kí ni Sunday Igboho ò sí nílé, Sunday Igboho tún wà nílé. I stand with Igboho. I stand with Sunday Igboho 100%. I stand with Chief Adeyemo Igboho Òòṣà, O Baba Dami. I stand with him 100%. Ẹ má jẹ́ kí bàbá yìí, ẹ má jẹ́ tí ó bá di pọ́ kúrò mi tó wà tí Ọlọ́run ṣe bó ṣe fẹ́ ṣe, kí bàbá wa Igboho. So nǹkan tá à ń sọ nísìnyí ni pé ẹ jẹ́ kí àwọn èèyàn wa kọ́ pàdé níbẹ̀. Mr. Seyi Segun, we are not what plans are we exposing? A ò ní plan kankan bẹ̀ lọ́la, bí kò ṣe pé a fẹ́ lọ yọjú sí àwọn tó wà ń bẹ̀. Finish. We just have rally there tomorrow. Nobody is exposing any plan. Ara ẹ̀yin tẹ máa ń jẹ́ kọ́ máa flag page rẹ̀. Mr. Seyi Segun, nobody is exposing any plan. We don't have, a ò ní plan kankan fún Igboho lọ́la. A kò fẹ́ yọjú síbẹ̀ ni kí a lọ kí àwọn ará abẹ̀. That's all. There is no any hidden plan. Kò sí má jẹ́ kí wọ́n gbọ́ ń bẹ̀. So ẹ má sọ fún mi pé you are exposing kìnìkan plan. It's never done that way. Bóhùn ìkẹ́ gbọ́, bóhùn ìkẹ́ má gbọ́. Ìwọ̀nba tọ́lọ́run ẹ̀mí rọ̀lẹ́ yìí mo ti sọ. Á dáa kí gbogbo wa ká túyáyá ká pàdé ńbẹ̀ lọ́la. Ká má sọ pé wọ́n ní ká má lọ, wọ́n ní pé kinní kan. Àwọn tó wà ń lo òyìnbó ti escape o. Àwọn tó wà ń lo òyìnbó ìfẹ́ lọ ní sàwátà wà ń lé. Àwọn tó wà lábroad tí wọ́n dá sí Yorùbá agitation, mo fẹ́ kẹ́ mọ̀ pé ìfẹ́ ni wọ́n ní sí o. Àwa tá wà ń lé, àwa la ní láti ṣiṣẹ́ tó pọ̀ jù. Ẹ má jẹ́ ká dúró de ẹnìkan tó wà London, ẹnìkan tó wà Canada, ẹnìkan tó wà US. Tá bá ń dúró de àwọn tó wà lábroad, my brother, ẹ má dúró de anybody. Don't wait for anybody. Nobody is fighting for anybody. We are all fighting for ourselves and we are all running for our lives. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé nǹkan máa support àwọn, nǹkan máa fún àwọn lówó, nǹkan máa ṣe gbá, nǹkan máa ṣàwo. Owó kí ni? Money for what? Gbogbo nǹkan tá à ń ṣe, nobody is sending us. We are all fighting for ourselves, for our generation. Bọ́lá ṣe dá èmi lèmi ṣe ń live life tèmi. Ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ lẹ́yìn, mi ò gbẹ̀mí anybody là. Ẹ̀mí ara mi ni mò ń gbàlà àti ẹ̀mí generation mi. Don't let anybody tell you before you do your daily duty on Yoruba nation agitation. Nobody is sending anybody to go and broadcast or do anything. Yes, Yoruba nation no going back. Bẹ́ẹ̀ni, Yoruba nation no going back. Ẹ má ẹ̀ka dúró de anybody. Mo wá ní ìrọ̀lẹ́ láti wá láwàá lóye ẹni pé ẹ má jẹ́ àsùn. Ẹni tó bá sùn ò lè sùn. Ẹni tó bá dẹ̀ sùn kò sùn ni. Ẹ má jẹ́ àsùn. Lówe là ń lùlù àgídìgbò. Ọlọ́gbọ́n ní ń jó, ọ̀mọ̀ràn ní mọ̀. Ẹni pé ṣe ǹjẹ́ Alhaji Ajíkọ bí kìnìkan kò ní mínì. We are just going there just to see our people. No more bàbá sọ wípé kò sí bàbá kan sọ pé mọ́. Say no to godfatherism. So that is it. Àwa ìran Yorùbá, ìran aládé ni wá. Ẹ má máa fọ́ fẹ́yàn. Ọ̀pọ̀lọpọ̀ tí ń text mi message tí mò ń rí bíbà tọ́ ni mi ò bẹ̀rù ni, mi ì ṣe gbá ni, mi ì ṣe kíní kan ni, pé ibi tí mo wà I don't care. Ọmọkùnrin ò kí ń kú lẹ́ẹ̀mejì. Àwa ti gbà pé bọ́lọ̀ ń ṣe kádàrá láwa ṣe máa lọ. Àwa ti gbà pé ìgbà tásìkò Ọlọ́run bá dé ó dé ni, tí ó bá dé tí dé kó tí dé ni, bàbá ńlá ẹnìkan ò lè pa wá, bàbá ńlá ẹnìkan ò lè mú àwa sí. Káwa máa sọ tọ́lọ́run fi rán wa lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. We have to cherry nǹkan tó ń kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ wa.
nowadays ní pé mi ò fẹ́ kú mi ò fẹ́ kú mi ò fẹ́ kú mi ò fẹ́ kú. Ẹ má jẹ́ ká tanra wa, ìgbà wo ni má kú ò ní kú, ìgbà wo ni má kú ò ní kú. Bàbá wa Sowore bàbá wa Mr. Olajide Sowore, rest in perfect peace, may your soul rest in peace. Mo gbàládùra pé you will not die in vain. Ikú yín lágbára Ọlọ́run, lágbára àwọn tí wọ́n ní ilé ayé, àkúfà ló máa fà fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nukú yín. Bàbá wa Olajide Sowore, gbogbo àwọn tí wọ́n ní ọwọ́ nínú ikú yín, gbogbo ìran ẹni tó bá mọ̀ nípa ikú yín, gbogbo wọn ló máa filẹ̀ ṣaṣọ búra láìpẹ́ láì jìnà láṣẹ àwọn tí wọ́n ní ilé ayé. So mo fi àsìkò yìí fi send the condolence greeting sí Mr. Omoyele Sowore. Mo fi àsìkò yìí kí yín pé pẹ́ kú ọ̀rọ̀ èèyàn, ọjọ́ á jìnà síra. Mo dẹ̀ tún fi àsìkò yìí fi sọ fún gbogbo àwa tí àìtí support Yoruba nation that gbogbo àwa tá bá jẹ́ Yorùbá tí àìtí tẹ̀lé Yoruba nation, we just need to realize that we need to end Nigeria. We don't have any other alternative. We just need to support Yoruba nation. Yoruba nation is the only solution to our problem. Mo lè assure yín pé tá bá gba Yoruba nation, things will work well. Kò sí bóyá fẹ́ worst tó, kò lè worst tó 5% ìyà tá ń jẹ yìí. Mo ń fi Ọlọ́run bẹ̀ wá, ẹ̀yin tẹ́ wà nílé, tẹ́ wà lóko, tẹ́ wà lódò, let us promote Yoruba nation. Let us stop the art of idolatrism. Let us stop the art of nonchalanting attitude. Ẹ jẹ́ ká stop ẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé Yoruba nation ga. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní preach Yoruba nation to everybody. Yoruba nation is the only hope, the only way that we have now in this country. Ní orílẹ̀-èdè tá wà yìí, Yoruba nation nìkan ló lè ṣe Yoruba nation nìkan ló lè ṣe. Àfi tá bá fẹ́ tanra wa nìkan ni ó kù. Yoruba nation nìkan ló lè ràn wá lọ́wọ́, bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí fẹ́ gbà. Mo dẹ̀ tún fẹ́ fàsìkò yìí fi sọ fáwa tí mo fẹ́ fàsìkò yìí fi sọ fún àwa tí a sì nígbàgbọ́ nínú one Nigeria. Mo ń fàsìkò yìí sọ fún wa wípé ká lọ jáwọ́ ná àpọ̀n tí ó yọ. Gbogbo àwọn tá bá sì believe nínú one Nigeria, ẹ jẹ́ ká lọ jáwọ́ ná àpọ̀n tí ó yọ. Mi ò ní parọ́ fún wa. One Nigerian cannot fetch us anything, cannot bring advance to our economy. One Nigerian cannot put a stop to the killing. One Nigerian cannot end brutality. One Nigerian cannot end corruption. The only solution to this, the only solution to our problem is Yoruba nation. The only solution to our problem is Yoruba nation. We just have to embrace it. Ẹ jẹ́ kí a gbé Yorùbá, ẹ jẹ́ ká gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ẹ jẹ́ ká gbé agitation Yorùbá, ẹ jẹ́ kó jẹ́ priority wa. Ẹ má jẹ́ kó jẹ́ pé ìgbà tó bá tó sọ fún wa la máa tó máa ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Gbogbo wa ló jẹ́ ká ní nǹkan tá a máa ṣe everyday fún orílẹ̀-èdè Yorùbá. I as somebody, apart from media, mo máa ń lọ house to house voluntarily, láì ṣe pé ẹnìkankan rán mi, láì ṣe pé mo gbowó lọ́wọ́ anybody. Mo máa ń lọ from house to house. Mo kó àwọn èèyàn jọ tí a jọ máa ń lọ house to house, tí a máa lọ preach gospel bí àwọn Jehovah Witness ṣe ń ṣe. Bẹ́ẹ̀ lèmi àtàwọn tíìmù mi ṣe ń lọ from one house to another, tí a lọ ń preach fún wọn pé Yorùbá nation ìyá wa, tẹ́ bá support Yorùbá nation nǹkan báyìí. Kódà èní ìgan mo sì lọ. Every blessed day I do it.
and I pray that God will continue to empower me. Mi ò lówó lọ́wọ́ tí mo lè fi ran Yorùbá nation lọ́wọ́, but nǹkan tí mo ní tí mo lè fi ran Yorùbá nation lọ́wọ́, tí n bá fi ran Yorùbá nation lọ́wọ́, ó ṣeé ṣe kí Ọlọ́run gan bínú, because Ọlọ́run gan sọ pé ìwọ ẹni tó bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun ni ẹnì kejì ẹ. So Yorùbá nation mo gbọ́dọ̀ máa rí agitation Yorùbá nation gẹ́gẹ́ bí ẹnì kejì mi báyìí sí. Nǹkan tí mo lè fi ṣèrànlọ́wọ́ fún tó máa fi wá sí come to stay náà ni pé kí n máa agitate, and I believe that is supposed to be the duty of every Yorubians, for everybody that is in Nigeria right now, that tó jọmọ Yorùbá, nǹkan tó gbọ́dọ̀ jẹ́ ojúṣe ẹ ni agitation, awareness. Kò dìgbà tó bá lọ sí express tó bá lọ dúró sáàrin mọ́tò kí o tó máa sọ pé ò ń ṣe awareness. No, you can do street to street awareness, house to house awareness, town to town awareness. Bó tiẹ̀ ṣe wù mí, ọlá ń pé mi ò lágbára, mi ní financial, mi wà that killing. If not, mi bá máa travel káàkiri kí n lọ máa ròyìn Yorùbá nation ni. But gbà tí ó ṣàgbára yẹn, agbára tí mo ní ni pé tí bá jí láàárọ̀ kí n wẹ̀, kí n fọnu, kí n dẹ̀ jáde síta. Ìgbà míì gan ìta ni mo ti máa jẹun àárọ̀, jẹun ọ̀sán, jẹun alẹ́ ńgbà míì ní orí ìrìn bí a ṣe ń ṣe agitation káàkiri. Bí mo dẹ̀ ṣe ń ṣe inú mi ń dùn, I'm happy doing it. Mi ò rí gẹ́gẹ́ bí pé ẹnìkan ló gbéṣẹ́ yẹn fún mi, mo rí gẹ́gẹ́ bí iṣẹ́ tó jẹ́ kí n máa ṣe. As far as Oduduwa TV radio is concerned, as far as Citizen AY is concerned, as far as Lady Best is concerned, as far as Omoba Adejoke is concerned, as far as Mr. Joseph is concerned, as far as I, Zanu Williams Oluwatosin, aka mass bearer for all fucking leaders, as far as I'm concerned, Yoruba nation daily activities supposed to be our daily duties. It is supposed to be part of our life. Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ ká máa ṣe ní gbogbo ìgbà. Gbogbo nǹkan kọ́ lówó, kò dẹ̀ ń ṣe gbogbo nǹkan ní oògùn àbí nǹkan bẹ́ẹ̀. No. Káwọn nǹkan kan wà tó yẹ pé ìwọ gan fúnra rẹ̀ wà á kọ́ wò pé kíní jẹ́ n bẹ̀rẹ̀ sí ní máa ṣe. Nobody ever tell me pé okay o, pé kí n máa ṣe street to street campaign. I have hundreds of flyers tí mo ti distribute tó yẹ pé mi àtàwọn tíìmù mi, okay, ìwé èlò ló ní lọ́wọ́, ìwé èlò ló ní lọ́wọ́, okay, mi 10 naira mo ní 20 now. We put it together and we produce hundreds of flyers tí a dẹ̀ ń pín fún àwọn èèyàn. So what I'm saying in essence is, má sọ pé mi lówó lọ́wọ́, pé mi lè ṣe kankan fún Yorùbá nation. Rárá, ọ̀rọ̀ ẹnu lásán ó lè fi ran Yorùbá nation lọ́wọ́. Ẹ jẹ́ bá wa share program kó lọ viral. Please help us to share this program. Let this program go viral. Everybody ní láti gbọ́ program. Gbogbo àwọn míì wà, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé àwọn lè fi ọ̀rọ̀ ẹnu lásán fi ran Yorùbá nation lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ pé ọ̀rọ̀ ẹnu sísọ lásán báwọn lè fi ran Yorùbá nation lọ́wọ́. Ẹlòmíì máa ń rò pé owó kíní kan káwọn lọ ṣe kíní kan. No, oríṣiríṣi èèyàn ló wà. We have different type of human being. Ẹlòmíì ẹ̀bùn tí Ọlọ́run fún, ẹlòmíì wà ẹ̀bùn sọ̀rọ̀sọ̀rọ̀ ni Ọlọ́run fún ẹlòmíì. Ìwọ tí o bá mọ̀ pé o mọ̀rọ̀ sọ, tó mọ̀rọ̀ sọ, bó jẹ́ lórí mẹ́díà bí mo ṣe ń ṣe yìí, tó bá jẹ́ street to street, gbìyànjú kẹ́ máa ṣe everybody ló mọ̀ pé ìgbà tí rally ṣì wà, kò sí rally tẹ́lẹ̀ sọ pé wọ́n ṣe nínú Yorùbá nation yìí tí mi lọ. That is part of my own personal duty. Kò ṣe pé ẹnìkan ló sọ pé Tósìn gba 100 million, gba 5 million pé kó máa lọ sí rally káàkiri. Mo rí gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ kí n máa ṣe ni. I see it as something I need to be doing.
bẹ́ẹ̀ dẹ̀ ló yẹ kí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa ṣe ń ṣe o but ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká túbọ̀ tún máa ṣe sí ìbẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ pé àwọn kan wà tí wọ́n ti join agitation yìí tó jẹ́ pé àwọn gan ti máa pa itú ribiribi. Mo ń fàsìkò ìfi bẹ̀ yín pé ibikíbi tí ètò ìbá ka yín mọ́, tó bá jẹ́ chọ́ọ̀chì lẹ wà, tó bá jẹ́ lọ kí jímọ̀ ẹ̀ ń bọ̀ ni, tó bá yẹ pé ń lọ sọ́jà ni, tó bá yẹ pé ń ti ọjà bọ̀ ni, ibikíbi around the world tí program ìtẹ́ bá ti ń wò, I want you to realize that you are not useless. No any Yorubian is useless in Yoruba nation agitation. Everybody is definitely useful. Kò sẹ́ni tí ó wúlò inú Yoruba nation. Gbogbo wa la wúlò, gbogbo wa la ní role ta lè play. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Kò dìgbà tó bá tẹ̀lé wa lọ sóńdò, kò dìgbà tó bá tẹ̀lé wa lọ sékìtì, kò dìgbà tó bá tẹ̀lé wa lọ sí Ìlọrin, kò dìgbà tó bá tẹ̀lé wa lọ sọ́ṣun, kò dìgbà tó bá tẹ̀lé wa lọ sọ́fà kó tó support Yorùbá nation. Ṣe bínú kínú yàrá ni mo wà yìí sìn, inú yàrá ni mo wà yìí ní Port Harcourt ni mo wà nú yàrá báyìí tí mo ti ń ṣe live chat yìí. Ìwọ náà lè ṣe bẹ́ẹ̀. Kò dìgbà tó bá sọ pé òun bọ̀ ń bì kan, ó wà ń bì kan, òun tẹ̀lé wa. Kò dìgbà tó bá tẹ̀lé wa. Lómi gan agitate fún Yorùbá nation nínú àdúgbò ẹ̀gbọ́n wọn ọmọ kò support Yorùbá nation. Ẹ jọ̀ọ́ mo fàsìkò yìí tún bẹ̀ wá, ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Mo gbàdúrà pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní padà lẹ́yìn wa. Ẹ̀yin bàbá wa mi ò fẹ́ bu yín. Ẹ̀yin náà dẹ̀ rí pé ní ẹnujọ́ mẹ́ta yìí mo dà sí yín lára. Bọ̀ báyìí ara mi ò gbà mọ́. Ẹ̀yin lọ́balọ́ba níjòyè ẹ̀yin náà ẹ̀ máa wò pé ẹ sinmi lẹ́nujọ́ mẹ́ta yìí, pé ẹ sinmi, pé mi ta sí yín. Èmi tiẹ̀ fẹ́ béèrè nǹkan kan lè níyì. Ẹ̀yin tẹ́ wà ní Nollywood, ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá film, bọ̀dá Ọdúnládé Adékọ́lá, bọ̀dá wa Múyìwá Adémọ́lá, bọ̀dá wa Adébáyọ̀, bọ̀dá wa Sàlámì, Bàbá Láti, Kamilu Kọ̀ǹpó, Ìjẹ̀bú, gbogbo yín tẹ́ wà ní Nollywood. Ọ̀rọ̀ yìí má kàn ẹ̀yin náà. Ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ jọ́ ọmọ ọkọ Yorùbá, tẹ́ ń ṣọmọ àlè Yorùbá, tẹ́ ń kọrin Yorùbá, tẹ́ ń ṣe fíìmù Yorùbá. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo àwọn orin tẹ́ ń ṣe síta, gbogbo àwọn fíìmù tẹ́ ń ṣe síta, àwa Yorùbá náà la máa ń wò ó. Ṣé tó bá dẹ̀ pa gbogbo àwa ìsítorí à ń sọ láti jọ̀njọ́ yìí, kò sí kankan nu yín tí ó dá sí agitation lẹ̀ Yorùbá. Tó bá pa everybody tán lẹ̀ Yorùbá ń sìn, ta lẹ fẹ́ ta àwọn fíìmù tí ẹ̀ ń ṣe fún wọn? Ta lẹ fẹ́ ta àwọn fíìmù tẹ́ ń ṣe fún wọn? Tó bá pa everybody tán lẹ̀ Yorùbá, tàbí tí àwọn Fúlàní tó bá accomplish plan wọn, káwọn wo lẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ta fíìmù fún, lẹ fẹ́ máa ta orin fún? Àdàkẹ́yìn náà kẹ́ tètè sọ̀rọ̀ sókè. Mo dẹ̀ mọ̀ pé kò ṣe pé lè sọ̀rọ̀ sókè, ṣùgbọ́n ẹ̀rù ló ń bá yín. Ẹni tí ó máa support Yorùbá nation máa ń kú. Ẹni tí ó agitate fúnlẹ̀ Yorùbá ó máa lọ títí ó máa ń kú. Ẹni tí ò gbéde Yorùbá débi tó máa support Yorùbá nation ó máa ń sùn tí ò ń jí mọ́. Á dáa kí ẹ kú bí akọni ju kí ẹ kú bí ẹdìyẹ lọ. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Zanu Williams aka mass bearer for our leaders. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti sọ pé àwọn fẹ́ fún mi ní information. So fẹ́yìn tá bá fẹ́ fún mi ní information yẹn, kẹ́ lè kàn sí mi sórí 081 76 03 4216. Nọ́mbà mi nìyẹn. Fẹ́yìn tẹ́ bá ní any information tàbí tí ẹ fẹ́ contact wa, tẹ́ ẹ fẹ́ bá wa sọ one or two things, bóyá fún amendment lórí program or things like that, so ẹ lè kàn sí wa ní WhatsApp. Ẹ ṣé, Oduduwa gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀.